ní èyí tí ó já sí wípé ọ̀kan nínú àwọn òdodo òun ló gbé wa jókòólẹ̀ yìí òun náà ni ìkú láyé fún ọ̀kan nínú àwọn ìyá wa tí wọ́n sí létọ́ Ọlọ́run lọ. Bàbá wa jókòó báyìí ní tá a máa retí ń bẹ̀ òun náà ni àdúà, a máa retí sàárà, a sì máa retí ọ̀rọ̀ Ọlọ́run. Ànábì ní sallallahu alaihi wasallam al-mauta kal-gharqa, òkú tó bá kú dàbí ẹni ó tẹ̀rì sínú odò ńláńlá. Yantasiru da'watan talhaquhu min ibnihi aw akhihin aw sadiqin lahu. Yóò máa retí àdúà tí ó wá bá látọ̀dọ̀ ọmọ ẹ̀, yóò máa retí àdúà tí ó wá bá látọ̀dọ̀ ọmọ ìyá ẹ̀, yóò máa retí àdúà kó wá bá látọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀. Fa idha la'iqatihu, bádùá náà bá wá bá tí wọ́n sàdúà náà fún, kanat ahabba ilayhi min ad-dunya wa ma fiha. sallallahu alaihi wasallam Àdúà ni ó wá dùn máa ju gbogbo ń tẹ́ ń bẹ láyé lọ. Wa anna ihda al-ahya'i lil amwat, ẹni tí ń bẹ láyé tó lè fún òkú tó kú tí ó dùn máa òun náà ni ad-du'a wa sadaqa, asàdúà ká sì ṣe sàárà. Onílágbárin ibi tí a dé yìí, kí àwọn ìyá wa tí wọ́n bá ń sàròyé kí wọ́n dákẹ́. Gbogbo ìyá wa tí ẹ sọ̀rọ̀ ní tẹ́ sàròyé ẹ̀dá pẹ̀já sí ní fọ́rọ̀ Ọlọ́run. Wọ́n rántí nǹkan tí máa dáni lákẹ́ tó dá ìyá wa yìí lákẹ́ lónìí. Ẹ̀ka tí nǹkan tí máa ń dáni lákẹ́ ìlú èyí tó dá ìyá wa yìí lákẹ́ lónìí ta torí wọn péjọ. Oúnjẹ tẹ́ ń háhun àwọn kan ní ọwọ́ súnà. Oúnjẹ tẹ́ á ní níbi òkú àwọn àkàndé òwò súnà. Àṣẹ̀ṣẹ̀ ń bá yín wáyè láti tì í bọ̀ ni. Àṣẹ̀ṣẹ̀ ń bá yín wáyè láti tì í bọ̀ ni kó wọ súnà. Ẹ má tún wá jí, ẹ má tún máa fi dààmú wa pé a sọ fún oúnjẹ ọwọ́ súnà, òun ló ń jẹ ní òjò wọn rádùá sí máa. Èyí tá a jòkó sí yìí, oúnjẹ dá lóòótọ́ á jẹun, ó sì wọ ṣẹ̀ríà, Ànábì sì fọwọ́ sí. Àmọ́ ká má máa jẹ́ níjẹ ìbàjẹ́ táwọn àmì ọmọ wa wò wá wípé ẹ wà àwọn mùsùlùmí ẹ̀rí pé wọn ò síríọ̀sì, wọn ọmọdé oúnjẹ lọ. Báwọn aláwo bá ń ṣe ẹ̀sìn wọn lọ́wọ́ wọn ò jẹun, báwọn kírísítẹ́nì bá ń ṣèjọ́sìn wọn lọ́wọ́ wọn ò ní jẹun. Wọ́n ti prógrámù rẹ̀ àyè sáfíìsì ọ̀tọ̀, òun ló bí item number 1 number 2 ó wá di item 7. Item 7 tẹ́ ẹ̀ máa jẹun, àwọn ló tó kan oúnjẹ, wọ́n ti yanjú gbogbo ètò tán. Àmọ́ àwa mùsùlùmí bí táwa bá ti ń ṣàdúrà náà láti máa jẹun, èyí wọn ọ̀dà bẹ́ẹ̀ kádàkùn torí Ọlọ́run. Àwọn bàbá wa àgbà níbá ní tí wọ́n lọ, wọ́n bí gbogbo wa tá a jókòólẹ̀ yìí, wọ́n bí wa tí wọ́n sì sọ wá lóókọ. Gbogbo àwa tí wọ́n sì sọ lóókọ náà lálùbáríkà fún wa. alhamdulillah. Wọ́n wá lo ayé, wọ́n lò dáa, wọn ò jẹ́ tán, wọ́n ṣẹ́kù fọ́mà. alhamdulillah. Inú ìṣẹ́kù rẹ̀ náà ni àwọn bàbá wa níbá ní tí wọ́n jókòólẹ̀ yìí àti bàbá wa ìmáàmù ti tòní àtàwọn tí wọ́n kù bẹ́ẹ̀. Ọlọ́mọ́sà bá wa mú àyè wọn lọ́wọ́, wọ́n bá wa kẹ́ wọn àtàwọn tí wọ́n lè bá àtàwọn tí wọ́n lè bá wọn àtàwọn àfá wọn àtàwọn ọmọ kéwú wọn àtàwọn tó bí wọn. Bismillah, qul huwallah. Bismillahirrahmanirrahim. Huwallahu ahadun Allahus samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Wọ́n wá kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ń bẹ ń kalẹ̀. Ọlọ́run mọ́sà bá wa kí yín. Èyí tẹ́ ẹ ṣe fún wa ká tó dé, tẹ́ ẹ dá fìdáwò àti tàràhùmù dúró pé kí wá sí ọ ṣáájú rẹ̀, ẹ ń pèpè síbi ìpìlẹ̀. A lè fi ìpìlẹ̀ wé ẹ tó tó láyé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ, ẹni tí ó bá pera rẹ̀ ní olórí láwùjọ aláàfáà lónìí, yọba ní olórí náà lòun, àkọ́kọ́ wo ìpìlẹ̀ náà, ṣé tuntun ni àbí pìlẹ̀. Tó bá yẹ pé ẹ tuntun ni tí ẹ ṣe pìlẹ̀, a wò ṣẹ́ tó ṣe, ṣíṣẹ́ rẹ̀ wọ́n ti fẹ́ lépa bàtà àwọn ìpìlẹ̀. Tí ó bá ti lépa bàtà àwọn ìpìlẹ̀, ẹ kàn fẹ́nu ara rẹ̀ jìyà lásán ni, kò tí wà nínú àgbà. Ọmọ ẹ̀yìn náà ni ó sì máa wà fáwọn ìpìlẹ̀. Ó dàbọ̀ máa ìpìlẹ̀ ọba ju 20 ọdún lọ, ó bá yẹ pé ìpìlẹ̀ ni. Òun ló fà á pé àwọn ọmọ imam tí wọ́n ń jẹ ìmáàmù ńlé wọn, bó ti lè wù kórí àbáwá ìmáàmù tòní pẹ̀lú ọjọ́ eré wọn ni wọ́n ti àwọn ọjọ́ eré àwọn àjìdádù wọn á sì àwàkó lérí ìmáàmù lọrin tòní ló fi jẹ́ pé òun ní ọmọ ajá àfá àgbà gbogbo wa tóun jọ ma kí wúfà àfá àgbà ṣe wà líle. So á sí àwọn ọjọ́ orí wọn wá bá ni irọ́ hásù ni
ẹni ó bá jọ máa pilẹ̀ lónìí ẹni ó bá yẹ pé ẹ tuntun eré rẹ nìjà àfà àti bẹ̀rẹ̀ àwọn tó bí ẹ ṣe àfà ìwọ ló ti bẹ̀rẹ̀ lórí rẹ bí tèmi náà ti rí bẹ́ẹ̀ àwọn tó bí èmi ẹ ṣàfà nílé bàbá àmọ́ àwọn tó bí mi àfà ni wọ́n nílé ìyá tó bá wo tilé bàbá á wo tilé ìyá nípa àwọn àfà ló bí mi tòun ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé èmi làgbà torí pé àwọn nǹkan bẹ tọ́já sí pé ìpìlẹ̀ wọn ní gbòǹgbò tí ọ̀sán irú ẹ̀ ní àwọn bàbá wa ní báni yìí ibi tí wọ́n bá wà àwòjù àgbálẹ̀ bàbá ń pèrè alágbà níta bàbá dọ́dọ̀ wọn á sọ̀rọ̀ wa di ọmọ kéwú padà bí gbogbo ẹni tí ọlọ́run bá ní ọmọ ayé tó sì mọ ọlọ́run tó ti gbọ́dọ̀ máa ṣe lónìí ọlọ́run kọ́ mọ́sá wọlé abẹ́ wọ́n má jẹ́ kí ayé àwọn àgbàlagbà ó bàjẹ́ ó kí gbogbo ẹ̀yin àlùfáà wa àfáà Abdul Wahid àti gbogbo ẹ̀yin àlùfáà tí ọlọ́run ọ̀kadàrà kí orúkọ yín àlùfáà wa nísẹ̀ kùtù àti gbogbo àwọn àfáà mi yìí gbogbo ẹni ọlọ́run ni wọ́n olówó kọ́nà ẹ máa ná ní gbangba ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń rówó kọ́nà ẹ máa wá ná fún wa ní gbangba ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa wọ́n wá kí àlùfáà wa Sheikh Abdulrazid ọlọ́wọ̀ ṣéyíkù wọn a máa lò ó fún ẹni tí ó bá dàgbà lọ́jọ́ eré wọn a sì máa lò ó fún ọmọ kékeré tọ́lọ̀ ń bá di ẹrù àgbà fún gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan wọ́n lò ṣéyíkù fún ẹlòmíín tọ́lọ̀ ti bá tiẹ̀ jẹ́ ni pé ẹ ń wo ọjọ́ eré kò wo sẹ́ ọlọ́run gbogbo ibi tọ́lọ̀ ti máa pín nǹkan láyé títí máa pín orí láyé ọlọ́run ìfọjú eré pín yàtà sobi rahamatihi mandẹta ó lè bá wọn láyé lóòótọ́ àmọ́ wáyé pé ní tí ń gbé bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ni pé yóò ju ọ lọ ọba ti ju ọ lọ ọbọ̀ àgbà lé lọ́rùn òun àdá padà fún ọ òun náà gbọ́dọ̀ gbá ọwá lóhun ó lo àgbà nìpọ̀ mẹ́ni tóhun bá láyé ọjọ́ òun nù yóò yí lọ́wọ́ àmágbà náà wà bọ́ àgbà fún yọ́bọ̀ rìásà ìjẹ́ àgbà sínú yẹn yọ́lọ̀ lè bọ́ fún ọmọ èké tọ́lọ̀un ti dá lóhùn tọ́lọ̀un fà sókè ọmọ èké ọwà dá padà fún ìwọ òun ni ó jí ó pè ọ lágbà wọ́n má dé tako ní bẹ́ẹ̀ tí rí wọn àbúrò mi ni ọyẹ̀ yí ara rẹ̀ orí èyàn tí gbogbo ayé gbogbo àwọn tó jù ọ lọ ń fùsù rẹ̀ wọ́n kúnlẹ̀ fún wọn ṣe gbẹ̀ ọwá láàkọ́ máa lérí ọwá ti sọ fọ́rẹ̀ rẹ̀ kalẹ̀ pé ó rí gbé àbúrò mi ni ó rí gbé lókọ nísì ọkàn láàkọ́ máa lérí ni àwọn táwọn ń fùsù tiẹ̀ àtàwọn báńsà tó wà lẹ́yìn tiẹ̀ àwọn bá la ìgbà tí wọ́n bá fọ́ ní ìgbà tí wọ́n lọ yẹ ara rẹ̀ ibi ọlọ́run bá fìyàn sí àáfi ibẹ̀ ni ẹ̀rí gbogbo àwọn aṣáájú wa yìí bí wọ́n bá rí wa wọ́n máa wá ṣe bí ìgbà tí àwa la ṣáájú wọn dé ayé wàlẹ́ àlùkùwá àwa náà gbọ́dọ̀ jáwọn èèyàn mọ̀ wípé bọ̀dá mi ni wọ́n náà bọ́ ọba dépò kẹtàn wọ́n ni wọ́n máa sọ fúnra ẹ̀ tó ọba fẹ́ lò pẹ́ tọ́rọ̀ tó gbọ́dọ̀ lo ìjágbà àwọn ọmọ tiẹ̀ mọ́ ò ní pẹ́ńbẹ̀ àlùfáà wa ọlọ́wọ́ ti kú ò ní àfà lásán ó ti di ṣéyíkù tó ọlọ́run tó wá dá inú bẹ́ẹ̀ tó fà yín sókè bẹ́ẹ̀ ara kí wọ́n fi lo ọlá ara ọlá ń bẹ lóòótọ́ àmọ́ tí ọba sọ́lá ń bẹ ara àyà náà ni wọ́n máa jẹ́ kìí sára wọn fi lu ọlá kí ọ̀sánra gbangba ọ̀gá ó sì gbọ́lẹ̀ wọ́n àpẹ ọlọ́run bùn lára ọlá àmọ́ kò lọ́lá ẹni ọlọ́run bá wá gbọ́lá fún kọ́dà bí ọ̀lá rẹ̀ yọ́ ma wá lo ara àwọn tí wọ́n lára tí wọ́n ọ̀lọ́lá la yóò fi wá mà pé èèyàn lòun àwọn tí wọ́n lára ọláhun yóò wá ní máa dráìfù mi wọ́n wá jòkó lẹ́yìn wọ́n máa jẹ́ pa wọ́n dà nígbà tí irú máa yìí ṣe lè jẹ́ pa máa yìí àjẹ́gbé máa yẹ gan ó pọ̀ ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yóò dàrú láíláí ìyẹn dáadáa làfọ́ ọlọ́wọ́ púpọ̀ tipẹ́ púpọ̀ dáadáa pẹ̀lú àníyàn dáadáa àníyàn náà ni òjọ́rọ̀ yóò dàrú ọlọ́run ò tí ṣe nǹkan kan tó kù tí ó tó ṣe ọlá bàbá wa àgbà oníwà sí àgbáyé ọlá bàbá wa lájẹ́ àgbà ọlá gbogbo àwọn ẹni rẹ̀ mo kí gbogbo àwọn brothers wa mo kí bàbá wa bàbá Magaji ọlọ́run jẹ́ àríyìn pẹ́ mo kí àlùfáà wa àgbà istijaba ọlọ́run mọ́sá jí kí àríyìn pẹ́ mo kí gbogbo àwọn bàbá níjòkó ẹ má bínú àlùfáà àwọn ẹlẹ́kẹ́ níbi afẹ́ ẹlẹ́kẹ́ jòkó yìí àmọ́ tó mú ọ jòkó mẹ́rin àyè àwọn àfáà ni gbogbo tí ọba àlùbáríkà àwọn ẹni ọlọ́run níbẹ̀ lára gbogbo orin tí ọba kọ ọba jẹ́ ọgọ́rùn-ún orin ní ọkọ̀ orí ní ó ti kọ ẹ̀rùtìjá lòsì ní kìí jẹ́ kó ti rán kalẹ̀ ńlé tẹ́lẹ̀ tí ma hadisa tí ń bá ń ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ náà ẹ bá ti gbé máìkì fún kí ní wọ́n yọ ma wá èyí tọ́lọ̀un tún fẹ́ fòun yà ní dáadáa ọkọ̀ níwájú bàbá wa ìmáàmù àgbà ń lọ ni bóyá ẹlẹ́ yí ẹ̀yìn náà ní kí bàbá tó kú 500,000 ní bàbá fún láwọn nìkan pé á di èyí tún yàtọ̀ ọlọ́mọsá jẹ́ kí ẹ̀mí ogun akí gbogbo àwọn yáwa akí gbogbo àwọn jàmáà
assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ilẹ̀ ń sáfẹ́rí nǹkan tánlẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n gbé alukùránì lọ́wọ́ tí wọ́n sì mọ́ yí ẹ̀ wọ́n ti ń lọ okù àwa tá a gbé kùránì lọ́wọ́ tá a mọ́ tá a gbé lọ́wọ́ àfáà mi alukùránì ló gbé lọ́wọ́ àmọ́ kùránì wọn yàtọ̀ fún báyìí lọ́wọ́ ẹ̀ àfáà mi gbá alukùránì lọ́wọ́ òun fúnra ẹ̀ náà ní tún sọ́nú ẹ̀mí ara rẹ̀ pé sálukùránì yìí sì lè yanjú ọ̀rọ̀ àwọn báyìí àbí káwọn lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn aláwo káwọn lè gbà tí ń bẹ lọ́wọ́ wọn àwọn fẹ́ fi ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ò sì fẹ́ kí n tí ì ṣètò wọn ránṣẹ́ ẹ̀hún lọ́wọ́ outcome gbogbo ń tá wá wí yìí òun lẹ́wà bá àwọn oníṣẹ̀ṣe tí wọ́n hàtàkì àwọn àfáà lónìí wọ́n hàtàkì alkùrán wọ́n hàtàkì ọlọ́run wọ́n sì hàtàkì annabi Sallallahu alaihi wasallam. tí ò rí bẹ̀ lánàá àwọn bàbá ta náà àwọn kan sọ ni pé kí nǹkan wọn máa ṣe nísìn yóò sì máa ṣe wàláhì alkùránì náà ni wọ́n lò kùránì wọn ni wọ́n bẹ lọ́wọ́ tí wáyé èé ṣe tá ń lò fún nǹkan kó ṣe tí ò ṣe nítorí orí bẹ̀ ni pé alkùránì ti júwe nǹkan kan fún wa pé tó bá dìgbẹ̀yìn ayé nu tí ó máa ṣẹlẹ̀ alkùránì ò ní padà ṣiṣẹ́ má alkùránì ò ní ṣe kí ni má ò ní ṣiṣẹ́ lam yubqa min alkùránì illa rasmu ẹ̀ka wà alkùránì tákàdá tẹ́ fi kọ́ àti yínkì tí wọ́n fi kọ́ àti bó ti fáyìn kùránì ó fáyìn dáadáa pé kùránì máa fáyìn ẹjẹ́ máa gbé lọlé ó bá sì sàákọ̀ lọ́wọ́n ní dáhùn Ànábì Ìsá sì bí Ọlọ́run pé bima yataqarrabu ilayka al-mutaqarribun àwọn tí ń súnmọ́ wọ Ọlọ́run tí wọ́n bí ọ léèrè tó ń fún wọn kí ni wọ́n fi ń súnmọ́ tó fi rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run níbi kalami ọ̀rọ̀ mi náà ni wọ́n bá ti lè mú ọ̀rọ̀ mi tí wọ́n bá kà á fún mi tí n bá ti gbọ́rọ̀ ara mi sétí ìmì Ọlọ́run ó sì fún wọn ní tí wọ́n fẹ́ náà èése tí alkùránì wọn wá fẹ́ ṣiṣẹ́ lára wa máa bismillahir rahmanir rahim fakhalafa min ba'dihim khalifun warisul kitaba yakhusuna arada hadhal adina wa yaquluna sayughfaru lana wa in yati'im aradun misluhu yakhusuhu alam yukhasi alayhim misaqul kitabi Allah taqulu ala Allahi illa al-haqqa wa darasu ma fihi wad-darul akhiratu khayrun lil ladina yattaquna afala taqilun Ọlọ́run tí ń sọ̀rọ̀ wa in yatihim aradun mithluhu ya'khudhuhu alam yuqad alayhim mithaqul kitabi alla yaqulu ala Allahi illa al-haqqa wa darasu ma fihi Ọlọ́run jọ lálùbáríkà wad-darul akhiratu khayrun lil ladina yattaquna afala ta'qilun khalifun àwọn ẹ̀yìn tí wọ́n ma gbẹ̀yìn àwọn ẹni alkùrán kàlàbà ní bá dìhìn wọ́n wá gbẹ̀yìn àwọn bàbá wọn wọ́n gbẹ̀yìn àwọn àfáà waridul kitaba àwọn tó bí wọn kí ni wọ́n fi ilẹ̀ fún wọn alkùrán ni nígbà wọn pín ogún gbogbo àwọn àgbàlagbà tí wọ́n lọ lánàá kò séyìí tí àwọn ọmọ wọn rí lé pín gbogbo àwọn àgbàlagbà tí wọ́n lọ ẹlákùn bàbá wa ń bá ní ilé mélòó lẹ́pín o mọ́sálásí náà ni àtàlùkùrán àwọn àfá àti ilé kéwú àwọn ẹni ọlọ́run èyí fogún lẹ̀ fọ́mọ tí wọ́n ma jà sí wọ́n lẹ̀ yẹn ogún alùkùrán alùkùrán sì ní ogún kan ní tó pín fún everybody ẹgbẹ̀rún èyàn ó pín wọ́n wá fi ogún yìí kalẹ̀ àwọn ọmọ wá jogún ẹ̀ ìgbà tí wọ́n wá jogún alùkùrán náà ya'khudhuna arada hadhal adina ayé làwọn wá ń bá alùkùrán wá àwọn bàbá wọn fi wọ́rùn ni wọ́n yé jẹ́ kù àwọn fi wáyé tí ọ̀tà wọ́n gba alùkùránì lé yíbò lérí èyí tí ń tọ̀ tí ọ̀tábà tí ń yàgbẹ́ tí ọ̀tábà wọ́n wá gbé kùránì lé lérí wọ́n á tún gbé lọ yídì tí gbogbo mùsùlùmí tí kírun wọ́n wá ní kó ru alùkùránì lérí wọ́n gbé alùkùránì fún ẹlẹ́bọ olóòṣà aláwọn fẹ́ fi sàdúrà fún èyàn ń sọdún Ògún ó ti gbẹ̀yìn àfáyẹ̀ tó wá sọ kùránì kalẹ̀ mẹ́ èyàn sílé ọtí arí lórí social media wọ́n sílé ọtí ó ti gba alùkùránì lọ́bẹ̀ ó ti pa àwọn àfá wọ́n sọ alùkùránì kalẹ̀ ń bí Ọlọ́run ń bínú sí arada adal adina
ayé tó yẹ̀yẹ́ ayé tí ó jámọ́ kankan òun ni wọ́n fa Al-Qur'ani wá Al-Qur'ani tóbi kọjá ká máa gbé lọ bí tí ò dúró wọ́n fa Al-Qur'ani wá àwọn àfáà wá di wípé àtàfà àtàwọn oníṣẹ̀ṣe wọ́n á jọ ń jẹ léréwé wọ́n jọ mú léréwé wọ́n fi aṣọ eléwé ń wèrè búra aṣọ eré ibú bá àfáà bá wá jáde tó bá lóun fẹ́ sọ̀rọ̀ sọ́nsẹ̀ṣe wá jáde pé lẹ́nu rẹ̀ ọba tún ọgbàgbé ẹjọ́ tó ń wáyà yìí ọgbàgbé àwọn olólé támú ọ̀wọ̀ lọ́tọ̀ ọba tún sọ nǹkan kan wà fáà yìí wọ́n ti dákọ̀ ẹni gbogbo ẹ̀ láti lérí mídíà á tú àṣírí bí ajọ dìísì táwọn bàbá ń bá ní ti kú ò láyé aláwo owó ẹlẹ́bọ owó ológun wo lọ́wọ́ á sọ wípé wọn àtàwọn àgbàlagbà dá nǹkan bọ̀ dára يأخذون أرض هذا الأدنى سيغفر لنا Kọ́dà fún yín. Allah. Wàdára sùn máa bèèrè. Wàdàrú lè áfẹ́ra tó káìrò lè lẹ́tẹ̀bá ń kéwù. Àbálá tàbí. Bẹ́bá lọ lè bá àfá, wọ́n ń bá odidi erí lọ́wọ́ àfá. Bẹ́bá lọ àwọn police station, àwọn headquarter, àwọn ọlọ́pàá káàkiri. Ẹni wọ́n kó àwọn fáìlì àwọn ọ̀daràn wá. Ẹni wọ́n kó wọn wá, àbí ẹ lọ kirikiri. Àbí ẹ lọ alágbọn. Ẹni wọ́n kó wọn wá, wàláhì ẹ bá fáìlì àfá mẹ́. Aláfàá yìí wọ́n dẹ̀ tí ń complain fún wa tó ẹ̀mí ló. Wọ́n tí ń complain fún wa tó ẹ̀mí ló. Ẹ bá ń bẹ̀, kí ni fáìlì àfáà ń wá débẹ̀ láyé ṣèjà? Ọ̀tọ̀ ni oníjà àwa àfáà sáwà àfáà bí irú tiwa yìí. Táà bá jọ hanra wa lè mà táà jọ ń jà. Ó ti bá wọn ẹni bá wọn bẹ̀ ká kúra wa lọ bẹ̀. Àmọ́ tí wọ́n bá sí yín bẹ̀. Àbáǹjẹ́ àti mọ́sálásí, àbáǹjẹ́ àti ilẹ̀ ilé kéwú, ilẹ̀ tó lè máa wà àfà lọ́dọ̀ pé ẹbá wá yẹn. Yàtọ̀ fún yín, èwọ̀n fáìlì àfà ń wá débẹ̀, wọ́n lóun lọ pa ẹnìkan. Wọ́n ló dú èèyàn, ọgbà ẹ̀jẹ̀ rẹ̀, ó fẹ́jẹ̀ rẹ̀ kú ọṣẹ. Wọ́n lè túlẹ̀, alérí ajá rẹ̀, ibẹ̀ ló kẹ́rí èèyàn sí. Gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀ tá a rí fa, àbẹ́ ìrántí gbogbo ẹ̀ mọ́, sókà àti gbogbo ẹ̀. Kàkà kí ní yẹn wá change padà ń wọ́n sì sí ni bẹ́ẹ̀ bá wá bí wípé ń tẹ́ ń ṣe yóò tẹ́rin yóò jọtọ̀ lọ́hun wọ̀yẹ̀ kùlùún sàyógì farù ládá ó ní àmọ́ntá fi túbà àbá ti ṣe tí ọ̀dá ìsìnkú farù 1000 kìíní kan 100 àbá ti ṣe láti wọlé báyìí ọlọ́run ti parẹ́ nìyàn sàyógì farù ládá ọgbọ́ ìyẹn wá bá wà fáà wá sábà wọ́n pé ọba wọn sọ fọ́lọ́run ọ̀rọ̀ wọn yóò lójútù àwọn ni a yóò lójútù ẹmọ débì kan ọwá dìgbàlẹ̀ ọdọ́dọ̀ àwọn ẹlẹ́bọ àwọn kí ṣe ọ̀rẹ́ wa ni wọ́n àwọn kí wọ́n lálà sí wa lórí social media yìí tí nǹkan kan ò ti ṣe àwọn ọmọ mùsùlùmí wa gan tí wọ́n kálù kùránì tẹ́ ń kọ́ kùránì nígbà wọn ti dọ́dọ̀ ya àfáà tí wọ́n rí pé ń táwọn tí ń bẹ lọ́dọ̀ àwọn olóòsà òun ń bẹ lọ́dọ̀ àfáà tí òun náà ń sọ́dọ̀ rẹ̀ yìí òun náà fẹ́ kan kú ń bẹ̀ pé òun náà fẹ́ lè kọ́ ọmọ wọn di ara wọn àwọn làwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń ké kùránì pẹ̀lú fàṣọ́hà lórí social media gbogbo àyà tí wọ́n kó ókè ń bẹ̀ lérí tiẹ̀ náà ọ̀dọ̀ yìí ni wọ́n ti sákúò nígbà wọn rí pẹ́yìn gangan ọmọ ìyà kùránì má wáyé tí wọ́n bá láwọn ṣe istighfar bí opportunity orí kan bá tún dé lọ́nà tí èsọ́nà ọlọ́run yá kùsùhù ó tún lè mú ọlọ́run ní alamu yóò kàṣẹ àríyìn lè dákùn kìtà ìbá àwọn ọlọ́run ti sọ fún yín àti jọ sàdẹ́wò pẹ̀lú yín kẹ tó kú lọ́dọ̀ wa yaqulu ala Allahi illa al-haqqa ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan nípa èmi ọlọ́run àfòdodo wọ́n máa pé ọgbọ́dọ̀ kọjú ní ẹni tó bá ti bàjẹ́ alẹ́bí tó ń tí ó bàjẹ́ ṣe so definitely mọ́tò tí ó bàjẹ́ àwà lọ́ra pàtì ọ̀kan tó ti bàjẹ́ àwà yọ sí ọ̀kan tí kètí bàjẹ́ kóhun lè bá máa ṣiṣẹ́ mọ́tò pàtì mọ́tò lọ́wọ́ fi ṣe dédé nǹkan àríyàn kú tó ti kú àríyàn pàtì rẹ̀ wọ́n láwọn lè yọ pàtì rẹ̀ káwọn ó lè fi jó nǹkan fún àwọn táwọn ń bẹ láyé káwọn bá fi ráyé lò kí lọ fẹ́ lò nú ayé tí ó fẹ́ràn rẹ̀ báyé bá fẹ́ràn rẹ̀ ni kò ní bọ́ lọ́wọ́ rẹ̀ kọ́lọ́bù mí
alam yuqas alayhim mithaqul kitabi ألا يقولوا على الله إلا الحق wa darasu ma fihi ala wasala Ọlọ́run jàre والآخرة خير lilladhina yattaquna afala تعقلون. Ọlọ́run ni mo ti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ wí nǹkan mi illa al-haqqa àbòdodo ni ẹ máa sọ nígbà àfà ẹ̀yà àfà oníwàásí ẹjá ṣe wàásí òdodo ẹjá sọ̀rọ̀ òdodo fáwọn èèyàn ẹjá má tanra wa ká má bo ìbàjẹ́ má ẹni wọ́n fẹ́ sí hòtẹ́ẹ̀lì yàrá lámọ́lẹ̀ àfà ló sì pè ní wàásí pé wá bá wọn sí ẹlòmí lóhun ọ́ sàjọ̀dún sẹ́ẹ̀tọ́lọ́hun ọgbọ́ eléré ayé ní lọ lè pè fọ́lọ́hun wọ́n fẹ́ sanifásírì ọlọ́hun ẹlòmí àlóhun fẹ́ ṣetọ́lọ́hun àwọn ẹni ìbàjẹ́ ní òkun mẹ́ àwọn ẹni ìbàjẹ́ ọ̀pọ̀lọ̀ àwọn tọ́lọ́hun hẹ́tì àwọn náà hẹ́tì ọlọ́hun náà hẹ́tì àwọn àtọ́lọ́hun ọjọ́ single time àwọn ni wọ́n kó kalẹ̀ wọ́n fẹ́ pàábọ̀ yanjú tọ́lọ́hun kí wọ́n máa bú ọlọ́hun mọ́ ọlá ni nígbà tí ò rí wa ọlọ́run rẹ̀ bọ́lọ́run bá gbé ní ìbọ́dọ̀ wa náà ní ń wá ọlọ́run ní wàdára zúmá fíhì ẹ̀yìn náà kí n tí mẹ́mà al-Qur'ani o wàdárù al-akhirah àmá ilé ọ̀run ní alkiyama ẹlẹ́ máa òun ló lóore fẹ́ni ọba bẹ̀rù ọlọ́run afala ta'qilun ẹ gbé yẹ̀wò ní kẹfù yé gbé àdísì kan ní máa bà mí lẹ́rù àbá ọlọ́wọ́ àdísì yá máa bà mí lẹ́rù púpọ̀ kí làdísì náà Ànábì ní ikra'ul Qur'an ẹ̀yin sàábẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àlùmà ẹ máa ka al-Qur'ani o ẹ máa ka dáadáa ẹ má jìnà sí al-Qur'an qabla wabtagu bihi Allaha bẹ́ẹ̀ bá wá ń ka ọlọ́run ni ẹ má fi wáyé ọlọ́run ní Ànábì ní qabla an ya'tiya qawmun àwọn àjọ kan padà bọ̀ wá nígbẹ̀yìn ayé yuqimunahu iqamatal qidh Ànábì ní wọ́n sọ al-Qur'ani di ọfà wọ́n máa ta sí bùkátà ni wọ́n ní ta sọ́dọ̀ ọlọ́run yata'ajjalunahu ayé ni wọ́n máa fa al-Qur'ani wala yata'ajjalunahu wọn ní fi wal qiyamah Ànábì jẹ́ àmà pé gbígbẹ́ ayé bá dé gbogbo àwọn al-Qur'ani ò ní fa al-Qur'ani wá ọlọ́run má ayé lókun wọ́n máa fi wá àwọn tí bá ń wá ọlọ́run tán bá wá dọ́dọ̀ wọn fáwọn ń wọ́ ọlọ́run wọ́n bá ń al-Qur'ani sọ́lọ́ ọlọ́run ní láti jẹ́ ẹ̀ka tẹ́lẹ̀ èmi kọ́ lẹ̀ fi ń wá ayé tẹ́ fi ń wá òun náà ni ẹ máa lọ́dọ̀ ẹ̀ àdíṣì kẹnu ọ̀kẹ́ tún wípé nígbẹ̀yìn ayé min ashrati sa'a anna Allah ta'ala yarfa'ul Qur'ana min as-sudur wal masahib Ànábì lọ́rọ̀ wọn gbé al-Qur'ani kó nù takada yóò sì gbé al-Qur'ani kó nù eri gbogbo ẹni ó ha al-Qur'ani wala yabqa harfun wala kalima Ànábì lára fi kàwọn ní sẹ́kù nù al-Qur'ani ma kalima kàwọn jẹ́ ní sẹ́kù èyí wọn ma ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ìmáàmù lásùbà ìmáàmù ó dé masalasi ẹnu alẹ́ sàárọ̀ náà al-Qur'ani ó kú láyé wallahi Ànábì ni yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wallahi Ànábì ni yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wallahi Ànábì ni yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí tọ́lọ̀ ń bá al-Qur'ani sí ń bẹ lọ́wọ́ yí tẹ́ rí ká èyí tí ń bẹ lérí tẹ́ rí ẹ́tẹ́tẹ́ fi bẹ Ọlọ́run kọjọ́ náà tó dé ọlá sùn lálẹ́ báyìí náà ni bàbá sùn lálẹ́ a sì jí lásùbà ìmáàmù ọba dé masalasi dada ni ó pinnu yóò sì káàmà Allahu akbar kí la máa kíta bá sára àtúwárú suratul Fatiha ìmáàmù ọkùnrin kí Fatiha kò ní dìke wallahi Ànábì ni yóò ṣẹlẹ̀ yóò fẹ́ kí Fatiha ẹni tó wà lẹ́yìn yóò fẹ́ ẹran mọ́mù létí òun náà fẹ́ kí kò ní dìke gbogbo jama masalasi ọ̀fẹ́ kí Fatiha wọn ní dìke lẹ́nu kan wà sáré jáde masalasi òun wà lọ lé wípé ẹ á ṣe tí gbogbo wa gbàgbé Fatiha tá àrántí yóò bá lọ lé pé kí wọn lè gbá Kùránì wá fún ìmáàmù tí ó ké ń wọ́n bá délé tó sí Kùránì rẹ̀ kò ní bá nǹkan kan bẹ̀ yóò kàn bá plain paper yóò tó gbé Kùránì mi kò tó ní bá nǹkan kan bẹ̀ yóò tó gbé Kùránì mi gbogbo ń kálukú tó lálù Kùránì lọ́wọ́ ń kálukú ọba wípé plain paper nìkan ní òkú kò ní sí nǹkan kan mọ́ Ànábì ní yahdusu hadha hina la yabqa ala al-ardi mu'minun ya'malu bihi nígbà tí ó bá sí mọ́mí ní jọba Kùránì ṣiṣẹ́ má wọ́n kálukú ọba lu Kùránì má tálù Kùránì ò wúlò fún wa Ọlọ́run ò sì ní fẹ́ kí ọ̀rọ̀ wọn bó ti tó ní kọ́kàn máa ráre ńlẹ̀ láì wúlò táwọn yóò máa tálù Kùránì ń gbà wọ́n máa gbá Kùránì síbi ìdọ̀tí wa yabqa shirarun nas Ọlọ́run nígbà náà àwọn ẹni bú ní òkú láyé ní ọkọ̀ wa alayhim taqumu as-sa'a eré àwọn ẹni bí wọn àwọn ẹni abú òun lálùkìyàmọ̀ yóò ti ṣẹlẹ̀ ẹjá bẹ́kọ̀ yìí mẹ́ níparí ẹ̀ kẹ́ǹkẹ́ wí méjì nínú eléyìí péré hiya dúnìyà ayé tá a wà yìí idha sarratika yawman bí bá ń dùn ọ́nú lọ́wọ́ tó ń rí dùnú ń bẹ̀ lọ́wọ́ má jẹ́ kí dùnú wọn kọ́ lóyìí
májè dùn ún yí ọ lójú tó fi ní mọ àwọn ẹni rí tó fi máa kọlu àwọn tí ó yẹ kó kọlu bí tí ń dùn ọ nínú táyé ń dùn ọ nínú tí ń gbé ọ gẹ́gẹ́ pé wọ́n ni òun tẹ̀sú úkà yọ́ padà kó bànújẹ́ bá ọ lẹ́yìn fà máa fi ìlọ́po ìdùnnú tó fún ọ̀hún ìlọ́po rẹ̀ ní bànújẹ́ la yọ́ padà fún ọ tàlàyé dùnnú táyé ọ̀ padà bànújẹ́ ẹ̀ ń bọ̀ àbá tẹ́nìkan bá lówó níṣẹ́ wá ní ayé rẹ̀ mà ti wá dá o bí ó bá tún lówó aláyé rẹ̀ má bàjẹ́ o báwọn èèyàn bá ń lọ́dọ̀ èèyàn tí ọlá ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n dá ọlọ́run má gbà fún o ọlọ́run tẹ́ ayé tì bọ́bá wá dá fún tí ọ̀sẹ́ ní kankan lọ́dọ̀ rẹ̀ má aláyé mà tó kẹ́yìn sí o ayé yìí náà ni problem òun náà ni ṣòro fún rẹ̀ òun náà lórí òun náà láburú bí bá ń sórí fún ọ lónìí májènú rẹ̀ ó dùn kọjá àlà máa bẹ lọ́run kójú ọsọ dáadáa ó lè dọ̀la kọ́ padà yíwọ́ ó lò sí láyé ọ̀sẹ́ ni ó ṣe sì náà táyé ayé ló ṣe sì náà jù ọgbọ́ ayé ṣe sì náà pọ̀ wọ́n bá ń pè èèyàn dọ́kọ ọ̀sẹ́ ní tó dọ́kọ táyé yọ wádọ̀ rẹ̀ níṣẹ́ ó lè kú lọ́dọ̀ ẹ̀ lọ́la àtúnlọ́lé ó tún ní ìdọ̀tọ́lá fún púpọ̀ mẹ́ òun èyí stable lójú kan kò ní lọ́kọ̀ ẹ̀ ọ̀kan kó sì jòkó ti bẹ̀ dalẹ̀ àǹfààní gbogbo èèyàn láyé ojú ẹ̀ wá tí a tún máa yàlẹ̀ àdúgbò ayé inú lẹ́yìn tí ń dùn tẹ́nì kan náà ró ń bẹ̀ tó ga tí gbogbo ayé ń wí pé eléyìí máa ga tí gbogbo àwọn èèyàn ń lọ bẹ̀ wàláhì ó lè kú ń bẹ̀ kọ́ lọ lékejì ilé ẹ̀gbẹ́ rẹ̀ ẹni tí ń bẹ̀ẹ̀ lánàá ọkàn nínú nǹkan kan mọ́ ni wọ́n bá tó lọ́mọ àká tó darí ìlú èbú ń bẹ̀ wọ́n mà ti tó lówó ojú ọ̀wá ní ti ayé kí wọ́n máa bú un pé ìyá yìí ló ti kúrò lánàá òyìn tó ń yálè ládùúgbò ayé kí wá ní ń bẹ̀ẹ̀ àbọ̀ ọlọ́wọ̀ kí ní ń bẹ láyé tẹ̀gúrúkà yóò máa kó tàn jẹba o yóò dà gẹ́gẹ́ bí àwọn pé ná wà á ń ta tẹ̀sí rí ìwọ́n máa rìn lọ́wọ́ máa wo pé òun lọ́kàn ọwọ́ mi ti fẹ́ tẹ ayé ọwọ́ mi fẹ́ tẹ ẹni ọwọ́ rẹ̀ bá tẹ ayé ní ọ̀pá ẹni owó ẹ̀ bá tẹ ayé àwàlá ayé ní ọ̀pá òun lọ́fà tó jẹ́ pé gbogbo ẹni táyé bá wà lọ́dọ̀ rẹ̀ làwọn ayé ń lékì àwọn àwọn pè láyé àwọn àjẹ́ orúkọ bẹ́ẹ̀sì tí wọn orúkọ tí wọ́n fún àwọn àyè òun àwọn àjẹ́ wọn wá ní ẹ má pè wọn lájẹ́ ẹ respect wọn àgbóṣùbà wọn ní àwọn ayé kọ̀wá sẹ́nìkan tí wọ́n fẹ́ kọjú sí tí wọ́n máa dààmú kọjá ẹni táyé bá ń bẹ lọ́dọ̀ ẹ̀ wọ́n ní àwa dúkìá wa ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ àbí ká gba nǹkan wa fún mẹ́ òun lẹ́ni tó rí lánàá tó dáa fún tí ó padà dáa fún mọ́lónì gbogbo ẹni ó dáa fún lánàá má fi sí ẹ̀yẹ tí ó dáa fún mọ́lónì má fi sí ẹ̀yẹ ayé ló dojú ẹ̀ nílẹ̀ ìwọ náà tí èyí dáa fún ọtí ẹ̀rí bí ọ ń lọ má banújẹ́ àṣà ayé ni kọ́ tan ni lónìí kọ́ pani lẹ́nu kó tó dọ̀la kó tó yíjú padà kọ́ pa ọ́ lẹ́kún tó bá rí bẹ́ẹ̀ irú àwọn ìyá wa tí wọ́n lọ yìí ìyá wa àṣìyá àtẹ́rí pé dédé tí ó lò ń bẹ̀ náà ló lò ń bẹ̀ ọ̀dàmú ayé ọ̀dàmú ẹ̀ kọ̀ wáyé ń túláàsì kọ̀ fà á lágbára dédé ń torí ní jẹ dédé ń torí ní mu gbogbo ìyá wa ẹ dákun torí Ọlọ́run ẹ mú ayé yìí kékeré ẹ má jẹ́ ọjà pé torí ayé òun ló fi mọ́ máa ìyàwó rẹ òbí ọmọ ń lọ Kánò ní ọ̀wálé má torí ọmọ ìyàwó ẹ torí ọmọ ìyàwó rẹ torí ọmọ tiẹ̀ ọ̀nà tó òun lọ Kánò wọ́n wá ń wá kí wọn ò rí máa ń lé ẹnìkan lóhun gúrú ẹ̀ ń Kánò wọ́n ni ẹ má sọ fẹ́ nìkan pẹ́ rí mi ó rìn lọ bẹ́ẹ̀ ọwá ń tọ́jú tiẹ̀ ọ̀ ń pàmpà rẹ̀ ń rì ẹ̀ Ọlọ́run máa dáa o Ọlọ́run wájú ọtọ́jú ẹ̀ dáadáa ó náwó lé lérí gbogbo nǹkan ti ṣe dáadáa ọkàn ló ti balẹ̀ pé alhamdulillah oúnjẹ dé Ọlọ́run ọkàn gbà lẹ́nu rẹ̀ Ọlọ́run yìí sọ bàkà Ọlọ́run yìí sọ bàkà yóò máa dé ọmọ bá lọ díẹ̀ Ọlọ́run ẹ fílẹ̀ ẹjọ́ máa ṣe lọ ọba wá pàṣípò tí ó jẹ yóò sì palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ fún ọ tọ́ ọba fẹ́ kọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ fún ọ ṣàánú ọmọ ọlọ́mọ ẹ̀ ń ṣàdúà ẹ bá jòkó lé Ọlọ́run pọ̀ ọmọ wa léèyàn Ọlọ́run ṣe báyìí fọ́mọ wa gbogbo àlámọ́ ṣàdúà ẹ bẹ̀ kọ́ rọ́ǹgì àdúà lẹ́ ń ṣe ṣàdúà sójú rẹ̀ ọba bàtẹ̀tùbà ọmọ mi ti ń lọ léèwé èyí tó wà ń Kwara Kuli èyí tó wà ní kíní ẹ máa wá ṣàdúà ọwà ní ilé má jòkó àdúà fọ́mọ mi àti aago méjìlá a ó di àṣùbà àkótó làmíńjà ó dẹ̀ ń ṣe tẹ̀sùbà fáwọn ọmọ mi tẹ̀sùbà rẹ̀ ò lè gbà ọ̀nà tó yẹ kó gbàdúrà àgbà tọ́lọ́run wọn fi gbàdúrà rẹ̀ òun rèé tọ́lọ́run bá ní olè máa lò bẹ́ẹ̀ wàláhì ọba ọ̀rọ̀ rẹ̀ pé yóò lójú jùlọ là wọ́n bá ti fẹ́ jòkó àdúrà gbogbo ń tọ́ bá sà ló kọ́ ọwá sà tán ọwá ní gbogbo tí mo sà yìí ọmọ ìyàwó mi amúdá Abdulrasheed ọmọ rẹ̀ tí ń bẹ ní Kánò ọlọ́mọsà jó déèyàn ọmọ ìyálé mi tí ń bẹ lẹ́kọ̀ọ́ ọlọ́mọsà sọ déèyàn ọwá ka gbogbo wọn sàdúà fún wọn sàdúà fún ọmọ àbúrò sàdúà fún ọmọ ẹ̀gbọ́n bọba wa tọrọ tán ọwá ní gbogbo tí mo tọrọ fún wọn yìí ọwá yìí pé bẹ́ẹ̀ lọ bá rí lọ́kàn mi Ọlọ́run pa àwọn ọmọ tèmi náà léyà àdúà ti àdúà nù àmọ́ pé èyí tó ń ṣe wọn kàn tán rẹ ni ọ̀yá yìí àdúà nù àníyàn nìyẹn bí sàdúà bí mo ti fẹ́ orí fún gbogbo àwọn tí mo tọrọ yìí
méje tọ́lọ̀ ń bè mí náà àbí mẹ́ta tọ́lọ̀ ń bò mí ọlọ́mọ sáfà àwọn sókè kọ́dà tó ọba ṣe é bẹ́ẹ̀ ó ṣe é ṣe kọ́lọ̀ lẹ́yìn màláíkà òun tí wọ́n ti ọmọ ọlọ́mọ tí ọ̀nà ti tiẹ̀ tí ẹni ẹkọ́kọ́ gbà ná ọmọ rẹ̀ wọn ni ẹkọ́ fà sókè eléyìí mọ yáyí àdúrà àmọ́ ọmọ yáyí wọn ń sàdúrà fọmọ tiẹ̀ nú ilé ọwọ́n parí àdúrà tó wà lọ májọ máa kán tọmọ mi ń lé yìí kọ̀tẹ́ni tí ó tọmọ rẹ̀ àmọ́ igbó ní ọmọ fà àwọn náà ó sì ká gbàbọ̀bà ọlọ́mọsá wọlá nẹ́bí wa Muhammad bá a bá ń gbọ́ wáàsí ká máa lo wáàsí kí wáàsí ó sì máa ṣiṣẹ́ lára wa ọlọ́mọsá fẹ́lẹ́ yìí náà sínú ń tàrí lò alùbáríkọ̀ láwọn ẹni ọlọ́run ọlá Muhammad Rasulullah àwọn bàbá wa tí wọ́n wọlé bàbá wa Dáúdù ní ẹ bá wa ṣe séwù mẹ́ta fún wa séyíkù wallahu ya'zimuka la takhafu daraka wala takhsha séwù tá a máa ṣe fún àwọn tí wọ́n júlú yìí ọba olóyè àfáà níbi séwù yẹn àwọn kí wọ́n ní ọlọ́run jáde bàbá pé ẹ̀yìn kẹ́ ẹni séwù ṣéyíkù ní gbogbo bí ẹ bá ti pàdé láwà ní àfáà alímì bẹ́ẹ̀ bá ṣe séwù lẹ́ẹ̀mẹ́ta àjọ séwù ní ń lọ lé àfáà alímì ńlọbẹ̀ bájọ wọn bá ti wá lọbẹ̀ ní àríta torí ẹ̀ ṣe séwù làfáà alímì wà sọ fún wọn náà pé níbi ọjọ́ kólẹ̀ pé ọpẹ́ láàyè rẹ̀ ìtumọ̀ ẹ̀nu kìí jẹ́ páwọn gan ni wọ́n ni ṣéyíkù àwọn wallahu ya'simuka minan nas bí bàbá wa ọba àlọrin tá a bá ti fi ránṣẹ́ sí wọn pẹ̀lú ọ̀kan nínú láwà ní wọn tá a pàdé ọba ti wọnú àyè nì ẹni àárí tọ́jẹ́ láwà ní wọn wà fún náà kọmíṣàn tiẹ̀ pé ìwọ ni wọ́n rí tán ẹ̀ tó fi wallahu ya'simuka ránṣẹ́ wọ́n náà gba kọmíṣàn tiẹ̀ mẹ́ bó ti rí nù rẹ̀ ọlọ́mọsà jẹ́ kẹ́ pẹ́ láyé náà agbègbè bàbá wa lápapọ̀ fẹ́lẹ̀ ìbá jẹ́ wáàsí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh